ọlọ́pàá obìnrin yìí wọ gàù wọ́n ló fìyà jẹ ọmọ ọ̀dọ̀ ẹ̀ títí tó fi kú. yóò ṣòro kí obìnrin ọlọ́pàá kan abilékọ ọmọlọ́lá tó lè wẹ ara rẹ̀ mọ́ nínú ẹ̀sùn ìpànìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe fura sí i gẹ́gẹ́ bí ẹni tó pa ọmọbìnrin ọmọ ọdún 14 kan tọ̀míwá àjàyí. ọmọlọ́lá ọlọ́pàá tó fi àdúgbò general gas nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ṣebùgbé ló gba tọ̀míwá sọ́dọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ fún ìtọ́jú ilé àti ọmọ rẹ̀ kékeré. ṣùgbọ́n kò ju oṣù mẹ́wàá péré lọ tí ọmọ ọ̀dọ̀ yìí dé ilé ọ̀gá ẹ̀ tí obìnrin ọlọ́pàá náà fi gbé òkú ẹ̀ ránṣẹ́ sáwọn òbí rẹ̀. àwọn tó rí tọ̀míwá lẹ́yìn tó kú tán ròyìn pé òkú ọmọbìnrin náà kò ṣeé rí nítorí ara rẹ̀ jẹ́ kìkì ojú egbò àti àpá lóríṣiríṣi. ohun tó sì kó bá ọ̀gá ẹ̀ tó ń jẹ́ ọmọlọ́lá rèé nítorí àwọn ẹbí ọmọ náà gbà pé ìyà tó fi jẹ ọmọ àwọn ló dá àwọn àpá tó wà lára òkú ọmọ náà síbẹ̀. ọmọ bíbí orílẹ̀-èdè Benin tó fi ìpínlẹ̀ Ògùn ṣebùgbé ní ìyá tọ̀míwá ìyẹn abilékọ Yẹmisí Jímọ̀. ọmọ yìí ló ti kọ́kọ́ bí fún ọkùnrin kan kó tó wọlé ọkọ. ọ̀dọ̀ àbúrò ìyá ẹ̀ tó ń jẹ́ Fatai lọmọ náà ń gbé. ìyàwó Fatai tó jẹ́ Kẹ́hìndé Òjó ló mọ bí ọmọbìnrin ẹni ọdún 14 náà ṣe dé ọ̀dọ̀ ọmọlọ́lá ọlọ́pàá nígbà tóbìnrin agbófinró náà nílò ọmọ ọ̀dọ̀. nígbà tó ń ròyìn bí wọ́n ṣe finá ọmọ jó Yẹmisí ìyẹn ìyá tọ̀míwá ṣàlàyé pé nínú oṣù kejì ọdún yìí níyàwó àbúrò mi wá bá mi pé ọlọ́pàá kan nílò ọmọ ọ̀dọ̀. mo gbà pé kí ọmọ mi lọ máa ṣe é ṣùgbọ́n mo ní mi ò faramọ́ kó máa fún un lówó. ohun tí mo fẹ́ ni kí wọ́n ṣáà ti máa bá mi tọ́jú ẹ̀ kí wọ́n sì jẹ́ kó kàwé tàbí kó kọ́ṣẹ́ télọ̀. ọ̀gá ẹ̀ sì sọ pé òun faramọ́. mi ò tí ì fojú kan ọmọ mi láti inú oṣù kejì tó ti wà pẹ̀lú obìnrin yẹn àfi bó ṣe di ọjọ́ Jímọ̀ tó kọjá tó gbé òkú ẹ̀ wá bá mi nílé. ní nǹkan bí ọjọ́ mẹ́ta kan ṣáájú ikú ọmọ mi lọ́kàn mi bẹ̀rẹ̀ sí í fà sí i. nígbà tí mo pe ọ̀gá ẹ̀ pé kí n lè gbóhùn ẹ̀ nọ́mbà yẹn kò lọ rárá. nínú ọ̀rọ̀ tiẹ̀ Kẹ́hìndé Òjó ìyẹn ìyàwó àbúrò Yẹmisí sọ pé òun náà kò mọ ọmọlọ́lá tẹ́lẹ̀. ọ̀rẹ́ òun kan ló sọ fóun pé ó nílò ọmọ ọ̀dọ̀ tóun fi pe ìyá tọ̀míwá tí ìyẹn fi gbà pé kí ọmọ òun lọ ṣiṣẹ́ náà. láti inú oṣù kejì tí tọ̀míwá ti wà níbẹ̀ gbogbo ìgbà tí ìyá ẹ̀ bá ti fẹ́ bá a sọ̀rọ̀ ọ̀dọ̀ mi ló máa ń wà tí màá fi fóònù mi pè obìnrin yẹn pé a fẹ́ bá tọ̀míwá sọ̀rọ̀. lọ́sẹ̀ tó kọjá níyà tọ̀míwá dúró lé mi lọ́rùn pé òun fẹ́ bá ọ̀gá ọmọ òun sọ̀rọ̀ ṣùgbọ́n ó dàbí ẹni pé obìnrin yẹn kò fẹ́ gbé ìpè wa ni nítorí tá a bá pè é nọ́mbà yẹn kì í lọ a sì lè pè é nígbà míì kó sọ pé wọ́n ń lo nọ́mbà yẹn lọ́wọ́. nígbà tó yá lọmọlọ́lá fúnra ẹ̀ pè mí ó ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ nípa tọ̀míwá ṣùgbọ́n òun kò fẹ́ kẹ́nikẹ́ni gbọ́ sí i. nígbà yẹn ló sọ fún mi pé tọ̀míwá ti kú. ó ní ẹsẹ̀ kan ló ń dùn ún àti pé ṣé àwọn lè gbé òkú ẹ̀ wá mo sì ní kò sí wàhálà. ṣùgbọ́n nígbà tí wọ́n máa gbé òkú ẹ̀ dé àwọn àgbà mẹ́ta kan lọmọlára rán wá láti òkè Anglican nínú Ìlaró láti wá pẹ̀tù sí wa nínú. wọ́n ní Ìbàdàn lẹni tó rán àwọn wá wà ṣùgbọ́n nígbà tí wọ́n ń lọ mo dọ́gbọ́n gbé ọ̀kadà tẹ̀lé wọn lẹ́yìn mo sì rí i pé ọ̀dọ̀ ọmọlára ni wọ́n padà sí níbi tó ti ń dúró dè wọ́n nínú Ìlaró yìí kan náà. bí mo ṣe pariwo mọ́ ọmọlára nìyẹn mo ní ìwọ ló pa tọ̀míwá bó ṣe bẹ̀rẹ̀ sí gbọ̀n nìyẹn. ìyẹn ló jẹ́ kí ìyá mi lọ fi ìṣẹ̀lẹ̀ yẹn tó àwọn ọlọ́pàá tẹ̀sán Ìlaró létí lọ́jọ́ Ẹtì Friday. akitiyan wa láti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lọ́dọ̀ DSP Abímbọ́lá Oyèyẹmí tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kò sèso títí tá a fi parí àkójọ ìròyìn yìí. kí ni wọ́n ti ṣe òkú tọ̀míwá sí? ǹjẹ́ àwọn ọlọ́pàá ti mú ọlọ́pàá ẹgbẹ́ wọn tí wọ́n fẹ̀sùn ìpànìyàn ọ̀hún kàn? ìbéèrè wọ̀nyí àti gbogbo ìwádìí tá a bá tún ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí l'Aláròyé yóò máa ṣàlàyé nígbà tó bá yá. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.